Àtàrí àjànàkú tí kì í ṣẹ̀rù ọmọdé lọ́rọ̀ oyè jíjẹ nílẹ̀ Yorùbá. Ẹni tí yóò joyè gbọ́dọ̀ kájú ẹ̀, nítorí báwo ò kájú lù, ìyà ni ìyà. Nílẹ̀ Yorùbá, gbogbo oyè jíjẹ ló létò, yálà ipò ọba ni tàbí tìjòyè tàbóyè àwo. Bàbá wa Ẹfùwàpẹ Olátúnjí la fi joyè Àràbà nílùú Ìṣarà Rẹ́mọ. Lẹ́yìn 20 ọdún ó lé kan tí wọ́n ti joyè ẹjùbọ̀, làwọn ará Ìṣarà Afọ̀tàmọ́dì pinnu láti yàn wọ́n gẹ́gẹ́ bí Àràbà tuntun nílùú Ìṣarà. Gbogbo ètò oyè jíjẹ náà pátá ni wọ́n ṣe. Wọ́n ṣètò fífọwọ́ pẹ̀lú omi ìlú Ìṣarà, omi tó dúró fún ṣíṣe òtítọ́. Wọ́n gba ìwúre lọ́dọ̀ àwọn láwo. Wọ́n ya gbogbo ọ̀nà àti ilé ìjùbà lọ ṣèbà àti láti gba ìwúre. Àwọn ògbóni sì péjọ láti pàdé wọn àti fún ìwúre gẹ́gẹ́ bí odù Ifá wọn ní ọjọ́ ọ̀sẹ̀.
tí í ṣe odù Ifá Ìṣarà ti ṣàlàyé kí wọ́n tó gboyè lọ́dọ̀ aláyélúwà ọba Albert Adébọ́sẹ̀ Máyọ̀jẹ́ Òdèmọ̀ tìlú Ìṣarà. Àwọn ará ìlú Ìṣarà Fọ̀tàmọ́dí péjú pésẹ̀ níbi ayẹyẹ náà. Àwọn ọmọ awo nílé àti lókè òkun wá yẹ wọn sí àti àwọn àgbà awo ilẹ̀ Rẹ́mọ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Hello, I am Ifá Kemi, and it is a great pleasure to have met Bàbá for the first time when I came to Ìṣarà Remo with Yanifa to meet him and for his installment as the new Àràbà. The whole entire event was an experience of a lifetime, getting to see the culture and to see the hospitality of all of the people, and just Àràbà's gentle and warm in spirit for the first time meeting him has been great. Aboro Boye, my name is Abafarin Alade. Where can I start? You really get a sense of who Àràbà is from his community involvement. The people who come out to support him, I've heard so much about him over the years. It was my pleasure and honor to really meet him face to face. And there's no doubt in my mind that he's going to do a phenomenal job as the newly installed Àràbà in the town. Definitely a phenomenal person, a tremendous asset to the Ifá community, not only in Nigeria, but worldwide. Mo fi àsìkò yìí dúpẹ́
lọ́wọ́ àwọn lọ́balọ́ba, àwọn olóyè lóyè tán wá síbi ètò ìfinijoyè Àràbà lónìí pẹ̀lú gbogbo àwọn ọmọ awo mi tán wá láti diaspora, tètò wá láti Mexico, tètò wá láti America. Mo fàsìkò yìí dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é, wọ́n á bá lé wọn ní ire. Ọkọ̀ bàálù tán máa wọ̀ kò ní jábọ́. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ láàrin gbogbo Rẹ́mọ pátápátá, láàrin gbogbo àwọn tó ń wá láti ilẹ̀ òkè, láti Abẹ́òkúta, àwọn t'Ọ̀yọ́, àwọn t'Ọ̀ṣun tó ń péjú pésẹ̀, pàápàá ọba Ọdẹmọ ìlú Ìṣarà, ọba Albert Mayùngbẹ́, ọba Ẹlẹ́pọ̀ṣọ́ láti ìlú Òdè, tí wọ́n bá wa kẹ́yẹ tájọ jókòó tájọ ṣe ayẹyẹ ìfinijoyè Àràbà. Mo fàsìkò yìí dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo wọn o. Láyọ̀ ní gbogbo wọn máa bálé o. Inú mi sì dùn púpọ̀ fún oyè Àràbà yìí, torí kí èèyàn tó lè di pé èèyàn á jẹ́ olórí Àràbà nínú gbogbo àwọn babaláwo láàrin ìlú kì í ṣe iṣẹ́ kékeré. A níbi tí ó ti máa tó bọ̀ látorí ọmọ awo lọ bá súré pawó, lọ bá ṣọ̀kẹ́, lọ bá kọ́dà aṣẹ̀dá kó tó dorí ẹjùbọ̀nà. Mo lò 20 ọdún lórí ẹ̀. Mo jẹ́ ẹjùbọ̀nà nílùú Ìṣarà, mo sì tún jẹ́ ẹjùbọ̀nà tí gbogbo ilẹ̀ Rẹ́mọ lápapọ̀. Ilẹ̀ Rẹ́mọ lápapọ̀ yẹn ìlú tó ní ọba ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà 23 ni. Kó tó di pé Ọlọ́run ọba sọ pé àsìkò tó tá máa jẹ́ oyè Àràbà yìí. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé àsìkò náà ó ṣojú ẹ̀mí láyọ̀ àtàlàfíà. Lẹ́ẹ̀kan sí mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba tó ń péjú pésẹ̀ síbi ayẹyẹ ìfinijoyè Àràbà. Àwọn Àràbà ìlú kọ̀ọ̀kan sílùú tó ń wá, àwọn ojúbọ̀nà ìlú kọ̀ọ̀kan sílùú, gbogbo Rẹ́mọ lọ délẹ̀ òkè lọ dé Ẹ̀gbá. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ torí Ẹ̀fà kan ló sọ wípé igún jẹbọ wọn ò kẹ́lẹ́bọ, àkàlà jòkú wọn ò kí aláìwẹ̀, kẹ́ni yin ni kẹ́ni tún ṣèmí sí. Adáfọ̀ Ọ̀rúnmìlà bàbá ń lọ fẹ́ Àìná ọmọ òrìṣà, bàbá wá ṣọpá Àìná ó tún gbọrẹ òníbọ̀. Mo dúpẹ́ o, 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 mo dúpẹ́ o. Ní àkókò tí mo jẹ́ oyè Àràbà yìí, mò ń fi dá gbogbo ìlú Ìṣarà lójú wípé eku máa kéke eku, ẹyẹ máa kéke ẹyẹ, ọmọ ènìyàn máa fọhùn bí ènìyàn, ìlú máa rójú, ó máa ráyè lágbára Ọlọ́run Olódùmarè ọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn máa wo náà fẹ́ wá torí ìdí kan àbí míì tó dá wọn dúró tó jẹ́ pé wọ́n sì ti ṣetán. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn fún àtìlẹ́yìn tí gbogbo wọn ṣe fún mi nílé àti ní òkè òkun. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Bàbá
Hola, mi nombre es César Quintero o Juan Ibofún. El día de hoy les comparto una nueva experiencia en la cual ha sido totalmente maravillosa aquí en Nigeria, junto con el Bàbá, en la cual me ha transmitido una familia y un hogar en el cual pertenezco a Venezuela, pero hoy en día me pertenezco a la parte de África, Nigeria, y me siento muy parte de acá, realmente por la parte de sus cultos. My name is Uni Awo. It's been an experience for me getting here to Nigeria. The experience is in my blood, but I needed to come here, experience it on my own. And it's been wonderful. And being here with Bàbá is a pleasure. It's an experience. Meeting him, his character, he's a very honest man. And I'm here to celebrate his Àràbà chieftaincy. Hi, my name is Sylvia Prades, Ifa Iduku. It has been a pleasure coming to Nigeria to witness and be a part of this initiation with Bàbá and his chiefess as well, Ramo.
I like the whole experience and the ambiance of his whole people that are very happy, generous, and loving and caring to everybody that's here. And it's a nice, warm, secure place to be. I'm Àràbà Olatunji. It's my joy to celebrate with Bàbá on his installation as Araba. I think it's been long overdue. I'm actually his blood. Yes, and so that means he's known me since I was born. And so it's my joy to be here with him and to celebrate with everybody who's also celebrating with him. He's a very calm person, he's a loving person, very hospitable, and is welcoming. He has a big heart to host everybody, to accept everyone. He's solid, he's good, he's grounded, he's knowledgeable in his heart, in the craft. And so I think this is well deserving. Thank you. Hola, mi nombre es Giovanni Burciaga, Hiroso Agoye. Para mí es un privilegio estar aquí en Nigeria, al lado de Bàbá, compartiendo este momento tan importante con él, y es un honor y es un placer estar aquí con él. Esperemos que sea siempre un momento agradable para todos nosotros. Mi nombre es Eduardo, soy de Cuba. Hemos venido por invitación que nos hizo nuestro padre espiritual, Bàbá Ẹfùwàpẹ Olátúnjí, a su instalación como Àràbà de Ìṣarà Remo. Realmente ha sido una experiencia extraordinaria y esperamos, o espero yo particularmente, continuar regresando aquí a Ile Bàbá Ẹfùwàpẹ. Hi, my name is Jaketa Ifafumishewa Karazana, and I have known Araba since 2013. I'm very excited for him. This is well-deserved, completely in alignment with everything that he has going on for him, and we are all blessed because of it. I wish him well, and I know he's going to do amazing. Ashe. Hola, mi nombre es Eduardo Briceño de México, Ifacorete. Conozco a Bàbá desde hace aproximadamente 12 años. Estoy muy agradecido con él por haberme recibido en su casa siempre, con los brazos abiertos. Agradezco ahora la posición que él me ha otorgado. Me siento muy agradecido con él por todo este tiempo y toda la dedicación que él siempre tiene para sus ahijados, para toda la gente que estamos en su templo, pertenecemos a su linaje. Y ahora me siento muy feliz de verlo a él como un Araba. Y solo quiero decir gracias a él y a toda la gente que cree o creemos en él, y a su pueblo. My name is David Cruz, and this is my wife, Tracy Cruz. My name is Fayumi Repadawa. Her name is Fawumi. This is our first trip to Nigeria ever, and this has been a life-changing experience. We've known Bàbá since 2018, when my wife made the decision to come to Ifa. Since that time, Bàbá has been an asset to our family spiritually. He's grown our household. He's shown us another way of life in Ifa. It's a blessing that I can't really put into words. With that blessing, my wife doing Ifa has brought a closer unity into my family. We not only understand ourselves mentally, physically, but spiritually as well. And we are eternally thankful for that. This coronation for Bàbá is, I don't even know how to put into words. It is more than well-deserved. He is just such an amazing Araba. I have to say Araba today. Most amazing Araba, keeping us connected, keeping us in Ifa from across the ocean. We come from the United States, and Bàbá has touched us from Africa in the United States, and we are eternally grateful for that. Hi, my name is Tracy Ifawumi Cruz. As my husband said, I did Ifa with Bàbá Àràbà Ẹfùwàpẹ back in 2018. Ifa has changed my life. It has changed our family's life. And knowing Araba and everything that he has brought to our family and been able to teach us and us to practice on a daily basis has been life-changing. We wish him the best of luck. May Olodumare bless him every day from this day and till the end of his days. He's an amazing person, and we are so thankful to have him in our lives.